jẹ́ fún ọ níṣẹ́ yìí, iṣẹ́ òkígbẹ́ ni. Máa ṣí àrọ̀ mi kó sì máa follow mi. Àbáyọnu kó bá lè jẹ́ fún ọ, kó bá lè jẹ́ fún ọ. Sọ gbọ́ mi, ìtọ́ sì rí. Rèé wá ojú olóńgbò ẹ̀yọ 9. Rèé wá ọmọ atare ẹyọ 9. Èso kan wọ́n máa ń pè ní èso láà. Èso láà. Wá òun náà ẹyọ 9. Wá lọ ń tọ́ lọ yìí papọ̀. Rántí pé ojú olóńgbò a máa ṣagídí tá a bá ń gun. Ó fọgbọ́n sí ni o. Inú kọ́kọ́kọ́ yìí máa sọ. Kọ́kọ́kọ́ gún kó má bàa tanù pẹ̀lú atare. Kó tó wá dà sójú ọlọ. Kó ṣẹ̀ṣẹ̀ wá mú èso láàmọ́ tó yìnyín máa lágídí tó bẹ́ẹ̀. Ọgbẹ́ kò lè lágbára ju bí tàwọn ti bí òun. Kẹ́ wá lọ gbogbo rẹ̀ papọ̀. Ṣé ẹ gbọ́ mi? Kẹ́ lọ kó kúnná. Ẹ fi sí gbẹ́rẹ́ 9 sí ọwọ́ ọ̀tún àyà rẹ. Ọ̀bá àṣọkùnrin, ọ̀bá àṣọbìnrin, gbẹ́rẹ́ 9 ó fi sí apá ọwọ́ ọ̀tún rẹ. Ọ̀tán. Yéé dánwò. Máa ṣí àrọ̀ mi kó sì máa follow mi. Yóò jẹ́ fún ọ. Wò ó, tọ́ ọ bá ti gbọ́n, tọ́ ọ bá ti mọ ibi tó ń lọ, mọ̀ pé orílẹ̀-èdè tá a wà yìí, ó ti gba àkíyèsí ara ẹni. Orílẹ̀-èdè tá a wà yìí ni mò ń sọ, ó ti gba kéèyàn ó múra sọ̀rọ̀ ara rẹ̀. Àbẹ́ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ní Ìlọrin ní Kwara láìpẹ́ yìí, níbi tí wọ́n ti kó òbítíbitì ènìyàn tí wọ́n kó lọ, tí odidi èèyàn 3 pàdánù ẹ̀mí lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú àwọn kan tó fara pa. Nígbà tí lọ sin Ọlọ́run, mo la wá dé yìí, mo la já sí, àbí? Ọ̀nbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Wọ́n jẹ tán o. Rí mọ̀ sí iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ sára rẹ̀ sọgbọ́n. Àbílẹ̀ ayé tá a wà yìí kọ́ ogun wọn ní o ayé. Àwí fún ara ẹ ní kó wake up kọ́ mọ́ gọ́ra rẹ o. Bí ẹgbẹgbẹ̀rún èèyàn bá kú ní Sátidé, orin àwáyìn ò ní wọn ó kọ tó bá dọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn. Àwa aláyè ènìyàn ni ó máa dúpẹ́. Àwa aláyè ènìyàn ni ó máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ìkan nínú wọn. Àwa aláyè ènìyàn ni ó máa yìn ọ́. Àwa aláyè, àwa tá a wà láyè ara wa, àwa la sì padà yìn Ọlọ́run. Jásí pé jẹ́ kí wọ́n wà lára wọn, torí èmi ń bẹ Ọlọ́run kémi ó wà lára wọn. Mọ́ fọ̀rọ̀ ara rẹ ṣeré.